فأهلا وسهلا مرحبا بعلامتي سلام عليكم بالندى والكرامة لسانك يا عبد الرشيد لحجتي لما رام رشدا من مجال العبادة تجلب على العلم للمرء حكمة تعمل في العيش لا بضباوة ولولا عروق الشجر في الأرض ثابتة لكان ثمار الشجر دهر الملامة فإنك يا عبد الرشيد لعالم فقيه بدين الله لا بعرافة وتوجت تاج العلم يا شيخ الأنها تسوس الوراء بالعلم لا بالجهالة وقاك إليه من مكائد حاسب وأمرك الله بنور سلامتي ومن كل حسد لحسد كن مذله إلهي وربي ونزيه من البلاء ومن كل كيد لكيدهم فكن له معينا فريدا لا مزل كملهولي ومن كل ذي شر أجره منجيا بكن فيكون قول رب المكمل بكن فيكون قول رب المكمل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعم حد تدل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غي ولا رشد وأمرك صاب في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رب. اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم عليه الصلاة والسلام وبارك على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. الحمد لله. جماعة جكس الحمد لله الحمد لله رب العالمين. إلهي لك الحمد الذي أنت أهله على نعمه ما كنت قط لها أهلا. ọba wa tí kò retí nǹkan kan lọ́dọ̀ wa látàrí gbogbo oore tí ó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa
kò sí ohun tí ń retí ju kí a dú ọpẹ́ fún lọ. Lakal hamdu alladhi anta ahluhu ala ni'ami ma kuntu qattu laha ahla. Ọpẹ́ yìí òun ni Ọlọ́run subhanahu wa ta'ala òun ni máa retí lọ́dọ̀ ẹ̀dá pàápàá tí ọmọ ènìyàn bá ń ronú kan oore Ọlọ́run. Bẹ́ẹ̀ni àtẹ̀yìn bá sì wò ó mélòó la fẹ́ kà nínú oore tọ́lọ́run ṣe fún wa kò sí kà tán káwọ́ ojókòó tá a jó yìí. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفور. Kò ń ṣe gbogbo ẹni tí ó wà láyé bí èmi àtẹ̀yìn ṣe wà ń bẹ̀ yìí ló nílò àǹfààní ta ni. Gbogbo wa ni a jókòó tí bàbá wa Olojodu. Àwọn míì náà wù wọ́n kí wọ́n jókòó bí a ṣe jókòó ti bàbá wa yìí ṣùgbọ́n lọ́wọ́ fún wọn lálàáfíà rẹ̀. Tàbí kọ́lọ́wọ́n wọn má kádàrá ìwà láyé wọn mọ́ lákòókò yìí. Àjọ ń sẹ̀mí bọ̀ náà ni. Kìí ṣe páwọn ọmọ Ọlọ́run sì jù wọ́n lọ. Ká pé ẹ̀sìn mi àtẹ̀yìn lọ́pọ̀ tọ́lọ́run fi ṣẹ́wà kù. Kìí ṣe pé ẹ̀ṣẹ̀ tiwọn lọ́pọ̀ tí wọ́n ń dá tọ́lọ́run fi gbà wọ́n sọ́dọ̀. Ọlọ́run kádàrá nípẹ́sẹ̀ mi wọ́n tún máa ṣẹ́kù dàkókò yìí ni. Ọba tó ṣẹ́ mi àtẹ̀yìn kù tó ní ká máa bẹ Ọlọ́run a dúpẹ́ fún ọ. Lakal hamdu alladhi anta ahluhu. Àwọn tó ń wò káàkiri nínú oore tọ́lọ́run ṣe fún wa àlékà tán. Ṣùgbọ́n kìíní kan Ọlọ́run subhanahu wa ta'ala ní máa ń retí jù lọ́dọ̀ ẹ̀dá torí kò sí bẹ́ẹ̀ ni àtẹ̀yìn ṣe lè dúpẹ́ oore rẹ̀ tán. Èwo la fẹ́ dún mẹ́, mélòó la fẹ́ dún? Bẹ́ẹ̀ la ṣe dún tọ́ka wọn ò fi balẹ̀ pé ó ti ṣe déédéé orí Ọlọ́run lára wa. Ṣùgbọ́n kankan lọ́lọ́run máa fẹ́. Ádámà látara Ànábì Mùsá àti Ànábì Adam àti Mùsá tí wọ́n tún máa ń pè ní Moses. Ṣẹ́ẹ̀sì mọ̀pọ́lọ́ ń dá Ànábì Mùsá ó lé nínú àwọn ànábì Ọlọ́run. Ọ̀n bọ́lọ́run sọ̀rọ̀ àǹfààní tó ní nìyẹn tí ànábì Ọlọ́run kankan kò ní. Ọlọ́run máa ń bá àwọn ànábì Ọlọ́run gbogbo wọn ní máa ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo wọn ọmọ ránṣẹ́ sí wọn ọmọ rán wọn màláíkà sí wọn ṣùgbọ́n tànábì Mùsá fètètè ní tiẹ̀ wọ́n máa ń bọ́lọ́run sọ̀rọ̀ direct ni láì sípẹ́ nìkan bá sóògbúfọ̀ ọmọ bọ́lọ́run sọ̀rọ̀ ni ọlá ayé ibi títí máa ń lọ bọ́lọ́run tá a mọ̀ sí miqat ibẹ̀ ní tí máa ń bọ́lọ́run sọ̀rọ̀ làwọn èèyàn náà fi máa ránṣẹ́ pé tọ́ ọba dọ́dọ̀ ọba rẹ̀ bá ní sọ báyìí fún un ó sì máa ń jí sí àwọn èèyàn fọlọ́run. Nígbà ọdọọdọ Ọlọ́run níjọ́ kan onírì ọba mi ìkẹ́ rẹ ìdẹ̀ra rẹ mọ̀ pọ̀ lórí Adam ọ̀kẹ́ Ádámà púpọ̀ ìdẹ̀ra rẹ pọ̀ lórí rẹ̀. Nínú ìdẹ̀ra rẹ Ọlọ́run tó ṣe fún Adam òun ni wípé gbogbo ẹ̀dá tó dá ọ̀fọwọ́ rẹ̀ dá wọn. Ṣùgbọ́n Ádámà, ànábì Adam, ọwọ́ rẹ̀ gangan báyìí ló fi dá. Ìkẹ́ rẹ̀ pọ̀ lórí ẹ̀. Kò tán síbẹ̀, wa nafakhta fihi min ruhik.
ìgbà tó tún fẹ́ ní sílá tóró ní iye ọdún tọ́lọ́run fi máa nábì ádámà kalẹ̀ bọ́rọ̀ gidi. ìyẹ́kùn ṣe à ń أيأتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. ó ní ọdún tọ́lọ́run fi dá ànábì ádámà kalẹ̀ tó fi mọ́ لم يكن tí ò tí ìfẹ̀mí sílá tí àní tá a lè pè é kọ́lọ́wọ́ tó wá fẹ̀mí rẹ̀ sílá. ìgbà ọlọ́run fẹ̀mí sílá ànábì Mùsá nínú ọlá rẹ̀ lórí ẹ̀ òun náà ní pẹ́ẹ́lí ìròyìn ẹ̀yìn àgbà fẹ́ sí ànábì ádámàlà. وعلمته nínú orí rẹ̀ tó ṣe fún الأسماء كلها gbogbo kọ̀ǹkà pátá ilé fún mọ́ ànábì ádámù. عليه الصلاة والسلام. kò sí nǹkan tá à ń pè ní orúkọ kan láyé lónìí tí ọ̀jẹ́ pánàbì ádámù ló ti pè bẹ́ẹ̀. الله أكبر. gbogbo nǹkan ló mú kọ ẹ̀. وعلم آدم الأسماء. òun ló fi ju gbogbo àmàlẹ́kà lọ. nígbà ọlọ́run sọ fún وعلم آدم ànábì tó ń sọ fún àwọn màláíkà wípé ẹ̀yin màláíkà ẹ máa dá akọ gbogbo nǹkan tí mi ọlọ́run dá. wọ́n á sì rí sọ. فعرضهم على الملائكة. ànábì ádámù lọ́lọ́run ní kó sọ ó sì dá akọ gbogbo nǹkan. ẹni ó fi màá náà lọ́lọ́run. الله أكبر. ànábì Mùsá lọ́lọ́ àwọn ọlọ́run pọ̀ lórí ádámù. sẹ́yìn ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ọlọ́run ṣe pọ̀ lórí èmi àtẹ̀yìn tí bàbá wo lójú ní ti rẹ̀ kọjá. وإن تعدوا نعمة الله لا تحصوها. gbogbo wa lọ إن الإنسان لظلوم كفور. ẹ̀yin lọ́lọ́run ní kẹ́ ẹ máa rólẹ̀ lórí àwa tá a wà ní ìkànnì ọlá kan tó ju ti gbogbo wa lọ ní. ọlọ́run jẹ́ ó bàjẹ́. ànábì Mùsá wá ń sọ fún ànábì ádámà pé so sì ń dúpẹ́ ọlá yìí oore yìí so lè máa dùn. ọlọ́run ní wọn Mùsá èrò rẹ lọ ọ̀dà ṣùgbọ́n mi ọba tí mo máa ń ṣèbẹ̀rẹ̀ mi fẹ́rú nǹkan kan so ni mo máa ń fẹ́ jù tí mo bá kẹ́rù tí mo ṣe oore fún kíní kan oṣù tí mo máa ń fẹ́ lọ́dọ̀ ẹ̀ òun ni kí ẹ̀dá tí mo bá ṣe lóore kó mọ̀ pé mi ọlọ́run ni mo ṣe. tí a bá ti mọ̀ pé mi ni mo ṣe oore fún yín ẹ̀ ti dúpẹ́ oore. tẹ́ ẹ fi ti sọ́dọ̀ ẹlòmíì àìfi oore ti sọ́dọ̀ ẹnìkan ju ta ni lọ. ọlọ́run ni máa ń ṣoore fún yà dípò tí bàbá wọn Olójòdú wà yìí ọlọ́run ló fi wọ́n síbẹ̀. kò ń ṣẹ́nìkan tọ́rọ́ lọ́n kiri ẹ̀ fún wa ọlọ́run ni Maalikal Mulk. tuutil mulka man tashaa. ọlọ́run ní àkóso lórí gbogbo àwọn tí mo gbá kóso ayé lọ. Allahumma báwọn ṣe ń ṣe àkóso wa ọlọ́run ní ìṣàkóso tó. tuutil mulka man tashaa. ọlọ́run lẹ́ni tó bá wá wù mí ni mò ń máa gbé sípò tí wọ́n wà yìí. wa tanzi'ul mulka man tashaa. ọmọ ọba wọn a máa ṣe kí ni wọ́n máa ń pọ̀. èmi ga tí mo jókòó yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọba ní tí wọ́n bá ní pé bóò ni ọmọ ọba lèmi náà. وتنزع الملك ممن ọmọ ọba máa ń تشاء. pọ̀ ṣùgbọ́n nìkan náà lọ́wọ́ máa ń dá délé lórí. تؤتي الملك من تشاء. gbogbo ayé òkú náà máa jọ máa kí ni ọmọ ọba. bàbá wa yìí náà ọmọ ọba ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ lánàá kí wọ́n tó dípò. تؤتي الملك ọlọ́run ní máa ń ṣe من bẹ́ẹ̀. تشاء. kì í wá sí gbogbo èèyàn tí ń jọmọ ọba ni wọ́n máa ń jọba. وتنزع الملك ممن تشاء وتعز من تشاء. bẹ́ẹ̀ bá sì rí èèyàn tó wà nípò tẹ́ ẹ gbọ́ pé wọ́n yẹ ní sáà wọ́n yẹ kó nípò èmi ọlọ́run tí mo yẹ rè. وتعز من تشاء. ọlọ́run ní yẹ yín nípò ní yẹ yín sáà ẹ wà rẹ́ mi gígùn àtàláfẹ́ ẹ rè fìlò. bẹ́ẹ̀ yẹn bá ti mọ̀ pé ọlọ́run ló ṣoore fóun tí ń dúpẹ́ ó ti ń dúpẹ́ orí náà nìyẹn. ọlọ́run má àmsá bìnámi ní màtín àwọn bí ahadin min khalikika
فمنك وحدك لا شريك لك لك الحمد ولك الشكر. لك الحمد الذي أنت أهله. Àwa dúró lẹ́yìn nínú oore tọ́lọ́run ṣe fún kálukú wa ó kéré ní ọ̀pọ̀ ni gbogbo wa là ń sọ pé fàmíǹkà wá dáka ọ̀dọ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló ti wá ìwọ láti fọpẹ́ fún. Ọlọ́run mọ́sálá ìgbọ́pẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀yin ọpẹ́ wa àti àsàlátù fún aṣíwájú ẹ̀dá anábì wa Muhammad. بعد الياسر وفترتي صلى الله عليه وسلم والأوفان في الأرض صلى الله عليه وسلم سراجا مستنيرا وهاديا يلوح كما لاح السقيم Ọlọ́run kó bá síwájú ẹ̀dá. وأنذرنا نارا وبشر جنتي وعلمنا الإسلام فلنا مدعو. Ọlọ́run wà lóko fún ọ látara àwọn òjíṣẹ́ tó ọmọ sí wa apá aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad. Kí Ọlọ́run kó bá síwájú ẹ̀dá ẹ̀yà sọ́láàtù wa. Àṣàdúrà fún àwọn tá a jèrè dáadáa yìí látara wọn. Orípa dáadáa wọn òun náà ni wá. Ọba tí kò bá orípa fún àwa jẹ́ lójú ayé wọn kò bá jẹ́ lẹ́yìn wọn láíláí orípa náà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Ọlá àti tóbi Ọlọ́run. Akí bàbá wa Olojodu ti ìlú Òjòdú àti gbogbo kàràkàrà rẹ̀. Bàbá wa ọlọ́lá ọba Samuel Olúṣẹ́gun Benson. Bàbá bá a ṣe wà pẹ̀lú yín ní dùntà náà ni kódà wà pẹ̀lú yín lẹ́sìn torí àlùfáà wa tó wà pẹ̀lú yín lẹ́sìn àlùfáà wa ni. Àwa náà la wà pẹ̀lú yín báwa náà ṣe wà pẹ̀lú yín lónìí náà àwọn náà ni wọ́n wà pẹ̀lú yín. Àbáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bí wọ́n bá láyé dúró dáa tí ọ̀tẹ̀ tí ọ̀wọ́ òpó mẹ́rin lọ́lọ́run fi gbódó. Báyé bá dúró dáa tí ọ̀tẹ̀ tí ọ̀wọ́ lórí òpó mẹ́rin ni. Àkọ́kọ́ ẹ̀ ilmul ulama. Àkọ́kọ́ ntọ́lọ́run fi sòpò ayé ni mà àwọn onímọ̀. Ìmọ̀ àwọn onímọ̀ òpó ayé ni. Ẹ̀kejì ni adìlú umara. Adìlú umara. Déédéé àwọn aláṣẹ. Àwọn tọ́lọ́run fi ọ̀pá àṣẹ tó fi lé lọ. Déédéé wọn lórí àwọn èèyàn Ọlọ́run fi gbáyé dúró. Táyé òfin tẹ̀ tí òfin wò. Wọ́n sàkáwù ẹ̀lẹ́ agùnìyà. Sàkáwù ẹ̀lẹ́ agùnìyà. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fáwọn ọlọ́rọ̀ tí wọ́n lè nà. Ìgbà yìí àwọn tọ́lọ́run kẹ́ tó fún lówó tí wọ́n sì ń náwó wọn. Òpó ayé ni. Ẹ̀kẹta àbẹ́kẹ́rin du'awu al-fuqara. Du'awu al-fuqara. Àbí àtàwọn àtàlákà náà ń ṣe fáwọn olówó òpó ayé ni. Ayé ò lè pé tí ó bá sí tálákà. Àbí àtàwọn àtàlákà náà ń ṣe fáwọn olówó ọwọ́ àánú tí ọ̀já yí owó. Táyé òfin tẹ̀. Tí ó bá sàlùbáríkà ọlá àánú ẹ̀ tó fi sí bí ìmọ̀ àwọn onímọ̀ làhálàkàl jahilun. Àwọn aláìmọ̀ kan wọn ò bá kú káhálì. Torí wọn ò bá sẹni tí ó ju ọníwe bó bẹ́ẹ̀ ṣe rèé tẹ́ fi bọ́ lọ́hùn. Tọ́lọ́hun ó fi kí yín káàbọ̀ wọ́n parun ni. Walawla adlul umara la akala an-nasu ba'duhum ba'da. Tí ó bá sí ọlá bá ń ráwọn aláṣẹ
àwọn èèyàn wọn bá máa jẹra wọn bí kọ̀lọ̀kọ̀lọ̀ bígbà tí ń jẹran ṣùgbọ́n torí pọ́lọ́hún fún àwọn kan ó dá wọn jókòó fún wa tí wọ́n sì jó ní déédéé tá a máa bẹ̀rù pé tó bá mú ọ lọ wájú kábíyèsí ọmọ tó ju ọ rí kálukú náà kóra ró àlùbáríkà ọlá àwọn aláṣẹ tí wọ́n jẹ́ òní déédéé tí ọba sálùbáríkà wọn ni bóyá àbá máa múra wá jẹ ní ìgbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń jẹ adìẹ ọ̀rọ̀ tọ́lọ́ ń ṣe fáwọn olówó wọn làwọn tálákà fi ń sẹ̀mí pẹ̀lú àánú Ọlọ́run tó fi sínú ọ̀rọ̀ yẹn tí ọba síbẹ̀ ni inú ìpayín kékeré ní tálákà ọba wà. Tí ọba wá sí àdúrà wa tálákà òun ló fi wà nínú ètò tí èèyàn bá yọ sàká Ọlọ́run ní rẹ̀ ànábì máa ń ta sàká lọ́wọ́ wọn máa yọ sàká lọ́wọ́ wọn olówó kó lè jáfọ̀ mọ́ fún wọn torí kò sí bí wọ́n ṣe rìn torí wọn ò ní mì nínú owó rírí orí ọ̀mì ṣùgbọ́n máa gba sàká káfí máa fọ́ ọ̀rẹ́sẹ̀ ń gbà lórí ẹ̀ báyìí wọ́n bá wọn fọ́ lù. wọ́n sọ ní àlẹ́yìn tó ọba tí wọ́n ń gbà lọ́wọ́ wọn má jẹ́ wọ́n pa ìdá lásán sọ́lẹ̀ àlẹ́yìn máa ṣàdúrà fún ọ. ọ̀rọ̀ àgbà rẹ̀ àdúrà àwọn tálákà ni wọ́n fi máa ṣàdúrà àgbà yóò fi máa wọ́n nìkan máa ṣàdúrà fún wa. Eléyìí tó gbé ayé dúró tí bàbá wa Olojodu tọ́lọ́ ní kẹ́ jẹ́ kan mẹ́. Àyè náà ò ní bàjẹ́. Mo kí gbogbo ẹ̀yin ìjòyè tí Ọlọ́run yàn tí bàbá wa Olojodu tá a bá ń kí wọn ẹ̀yin là ń kí. Tá a bá ń kì í bàbá wo Olojodu là ń kì bọ́lọ́run bá fẹ́ fún èèyàn láti yọrí dáadáa nípò ìtọ́lọ́run máa ń ṣe é fún wọn ní wípé yóò fún wọn níbi tọ́ nàta sọ́ọ̀lẹ̀hà àwọn alábàáṣiṣẹ́pọ̀ tó dáa gbogbo ẹni Ọlọ́run bá fi ó láti yọrí tó bá wà ń pò ìtọ́lọ́run máa ń ṣe fún wọn ní pé yóò fún wọn láwọn alábàáṣiṣẹ́ tí wọ́n dáa ẹ̀yìn síyà dàkàrú bọ́lọ́n ti sọ gbogbo ẹ̀yin bàbá wa olóyè fún bàbá nìyẹn tí bàbá bá ń gbàgbé nǹkan tó bá yẹ ká ṣe ẹ ràn wọ́n létí nǹkan báyìí ó yẹ ká ṣe o bọ́bá ìṣe bàbá náà bá rántí pé ẹ̀yin olóyè nǹkan báyìí ọmọ yẹ kọ́ máa lọ àánú ẹ̀ dìde pẹ̀lú wọn ara ẹ̀ náà ni rírí yín ní ìjókòó yìí bàbá wọn lóye tí ń lọ kí ló kó yé wọn ẹ gbọ́dọ̀ lọ kí ló kó yé wọn baálẹ̀ Òjòdú mashallah bàbá wa baálẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́ lásìpẹ́ bàbá wa bá sọ ẹnu Òjòdú fún bàbá wo Olojodu ẹ lásìpẹ́ bàbá wa Akọgun mashallah ẹ lásìpẹ́ ọ̀dà kí irú ẹ̀ tọ́lọ̀ ń bá ní ṣe báyìí náà lọ yọjà Akọgun ọ̀sẹ̀ tí ó rí tí ò ní sá ẹyẹ lákọgun alhamdulillah Máyégún Òjòdú bàbá Máyégún ó sì ń gún kódà nígbà mo torí bàbá wo Olojodu lónìí alhamdulillah ó yàtọ̀ sí jìnnúta Ọlọ́run ò ní jọ́ bàjẹ́ arapa yé ń gún náà ni Ọlọ́run jọ máa gún lọ bàbá wa àrò mashallah àrò Òjòdú land Ọlọ́run jẹ́ kẹ́ lásìpẹ́ olóyè wo ló tún wà mẹ́ àwọn olórí wọn tíá olórí àwọn ọ̀dọ́ mashallah afa làwọn náà alhamdulillah alátúnṣe Òjòdú Allahu akbar mashallah Ọlọ́run jẹ́ gbogbo wọn lásìpẹ́ àwọn olóyè wo ló tún wà mẹ́ bọ́ba jíròrò Allahu akbar
èyí tẹ́ jíròrò débi ọ̀rọ̀ yìí tà ń ṣe yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ o. Bàbá wa ẹ jẹ́ mú ọjọ́ mú mashallah ẹ lásìpẹ́ ọ̀tún akọgun ìyáàfin àfin náà lásìbá yín Ọlọ́run jẹ́ kẹ́ lásìpẹ́ erelu ọba Ojodu mashallah Ọlọ́run jẹ́ kẹ́ lásìpẹ́ mo kíyàwó olórí mo kí ọba tí ó jẹ́ kí a fi ń ṣe ẹlòmíì ọba yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá a ti lọ́dọ̀ ìgbà náà ní ogun tó ṣe fún lóore fún bàbá wa Olojodu Ọlọ́run níjọ́ bàjẹ́ o dáadáa yín Ọlọ́run jẹ́ ọmọ àlékún mo wá kí gbogbo ẹ̀yin àlùfáà wa gbogbo tá a jọ wà ní àyè yìí tó jẹ́ pé àwa àti gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí ní bàbá wa Olojodu òun ni wọ́n fi ìjókòó yìí ṣe àpọ́nlé àwa ni bàbá fi ìjókòó yìí ṣe àpọ́nlé wọ́n sì fi ṣàpọ́nlé Ọlọ́run Ọlọ́run wa wọ ọlá ọba tí ẹ fi pọ́nlé ẹ̀rọ ọmọ wa ẹ̀ka wọ aleykum salaam wa kílò ìyálòde Allahu akbar ẹ̀rọ ìyáwá ẹ̀ẹ́dẹ́sì láti gbogbo àdìyí pẹ́ bàbá wa Olojodu mo ń fi kíkí gbogbo mùsùlùmí pátá tí wọ́n wà níjókòó yìí bẹ̀rẹ̀ látòrí àlùfáà ọmọ àlùbáríkà Sa'adatu Dr. Ya'qub Muhaliy sọ́ọ̀wì akéde ẹ̀sìn mo gbé látòrí ẹ̀ torí pé òun Ọlọ́run lò ní sábàbí dáadáa Ọlọ́run ti kọ́ pẹ̀lú ìjókòó yìí ọmọ wáyé láàrin yìí ṣùgbọ́n nìkan ni ó fi kọ́ lẹ́sẹ̀ oníkọ́kọ́rọ́ rẹ̀ lọ́lọ́run ìkejì náà ń bẹ lọ́dún ẹ̀ o kọ́kọ́rọ́ rẹ̀ lọ́lọ́run kọ́ máa fi kọ́ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ tọ́wọ́ Yakubu ní kọ́kọ́rọ́ rẹ̀ fún ìjókòó yìí láti gbà tí a ti bẹ̀rẹ̀ jókòó yìí nítòta bá a ṣe jókòó pẹ̀lú bàbá náà ní tí wọ́n ṣe wáàsí àwẹ̀ Ramadan fún gbogbo àwa mùsùlùmí nílùú Ojodu tó tún wá jẹ́nu ààfin Olojodu láti kọ́ dáadáa sínú ọkàn wa bàbá ẹ ti kọ́ dáadáa sínú ọkàn wa nítorí èèyàn bá sì kọ́ sínú ọkàn kì í parí láíláí wọ́n lè má bọ̀ bàbá wa Lisa olóyè ẹ mọ̀ báyìí Ọlọ́run jẹ́ kẹ́ lásìpẹ́ sọ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ báyìí bàbá ní jókòó alẹ́ wọ sálẹ̀ mi bàbá wa Olojodu gbogbo mùsùlùmí ìlú Ojodu tí pàápàá jùlọ àwọn tí wọ́n wà níkàlẹ̀ lọ́kùnrin àti lóbìnrin òun ni wọ́n mọ rírì èyí tẹ̀ ń ṣe yìí èèyàn ní ṣe dáadáa wọ́n lọ́wọ́ mọ̀ ṣe dáadáa fún àdéhùn Ọlọ́run Ọlọ́run lọ́wọ́ àmọ̀ bí ṣe máa ṣe dáadáa rọ́pò dáadáa fún yàn Ọlọ́run èédú yàn ní ládáadáa gbogbo jàmáà mùsùlùmí nílùú Ojodu akíyí kú oríire àwọn aganta wa báyìí akíra wa mọ́ yín torí tó wá jẹ́ pé nǹkan míì náà la bá lọ́dọ̀ yín tí ò rí báyìí ó ti kàn wá ọba tó wá ní dáadáa ẹ̀sìn la bá lọ́dọ̀ yín Ọlọ́run gbogbo ohun tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa lóore tẹ́sí jí ọ̀gẹ́ ẹ̀ Ọlọ́run níjọ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ lọ́dún yìí kò ní jásí mọ́ fún wa ó kí gbogbo ẹ̀yin àlùfáà mi tí a jọ wà lórí ètò àánú Ọlọ́run máa bá yín gbé àlùfáà wa tí ń darí ìjókòó Ọlọ́run máa lékún àlùbáríkà rẹ̀ ìmáàmù mi tí ń jáná sí gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ bí gbogbo ayé ṣe ń gbọ́ Ọlọ́run níjọ́ rẹ̀ yín àánú Ọlọ́run máa bẹ́ni kọ̀ọ̀kan wa gbé àlùfáà wa ọmọ mi Fadilatu Sheikh Ibrahim sáàkù sọ́ọ̀lẹ̀ Ọlọ́run bá mi máa lékún dáadáa rẹ̀ àlékún ìmọ̀ àsìkí àánú ẹ̀
ọlọ́run bá mi máa ṣe fún ọ ọlá àti tó gbé ọlọ́run. Ohun tá a rán mi ìwọ̀nba àsìkò díẹ̀ lánàá nítorí pàwọn ń padà lọ sí wò ó kò ní lè jẹ́ kí ká pọ̀ lọ́rọ̀. Ẹ̀sìn wa ẹ̀sìn tí ọmọ ń pe ẹnìkọ̀ọ̀kan wa lọ síbi kẹ́lẹ́tọ̀ọ́ kọ́mọ ẹ̀tọ́ ẹnìkejì fún ni. Gbogbo wa la jẹ lẹ́tọ̀ọ́ lórí ara wa. Ṣùgbọ́n dánwò tá a ní láwùjọ lónìí tí ilé ayé fi polúkúlu fún mọ́mọ́ èèyàn lọ ẹlẹ́tọ̀ọ́ mẹ̀tọ́mọ́ ni. Àwọn tí wọ́n ń darí wa wọn ò mọ ẹ̀tọ́ táwa gangan ní lórí wọn. Àwọn náà tí wọ́n ń darí àwa náà mọ ẹ̀tọ́ táwọn tí ń darí wa tí wọ́n ní lórí wa. Kò wá jẹ́ kí nǹkan ká yorojú mọ́. Abádébi wípé ọmọ kò mọ ẹ̀tọ́ bá bẹ́ẹ̀ lórí ẹ̀. Ọmọ ń gbé mú sí bàbá ń gbé mú sí ìyá. Bàbá àti ìyá náà mẹ̀tọ́ tí ọmọ tó ní lórí àwọn àjọlẹ́tọ̀ọ́ lórí ara wa ni hukukun wa wajibat. Ṣùgbọ́n lónìí afallahu an hadha zamani wa ahlihi. Afallahu an hadha zamani wa ahlihi. زمان حقوق لا زمان حقوق. زمان حقوق لا زمان حقوق. زمان تانو لولو زمان ẹlẹ́tọ̀ọ́ mẹ̀tọ́mọ́ ni. Afallahu an hadha sáwọn tí ń darí wa sọ wọ́n mẹ̀tọ́ wa. Wọ́n ń lò wá bí ìgbà pẹ́ranko ni wọ́n darí. Afallahu an hadha zamani wa ahlihi. Òní wọ́n ń pẹ́ ẹ̀tọ́ ara tiwọn. Ìtí ń ṣe wá lónìí nítorí pé wọn ò jẹ́ ọkàn wọn ò jẹ́ wọn mọ̀ para ni wa. Afallahu an hadha. Táwọn náà bá ní ẹ̀sàs bima alayna ìta wàánú ẹ̀ táwọn náà bá fìlì ẹ̀ díẹ̀ ni tí wọ́n fìlì ẹ̀ wọ́n mọ kí là á ṣe. Wọ́n sì mọ̀nà tá a gbé gbà. Èyí tí wọ́n láwọn ń ṣe ibi tí wọ́n ń gbé gbà àwọn náà mọ̀ pé ọ̀dọ́dọ̀ wa. Afallahu an hadha zamani wa ahlihi. Ṣùgbọ́n ìdọ́dọ̀ wa kọ̀ọ̀kan wọn tọ̀dọ̀ tí wọn ò dín. Afallahu an hadha zamani wa ahlihi. Zamanu huquqi wa zamana huquqi. Ẹ̀sìn wa ó pè wá lọ síbi ìtìmáàmù. برعاية الحقوق kálá kò léyà lójú ọ̀nà ìmọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún. Zamana huquqi. Kódà Islam rí ri'ayatu al-huquq kámẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ọ́ orí sí ghaya asasiya fi iqamati mujtama'i salim. Níjọ́ abẹ́fẹ́ gbé àwùjọ tí ó lálàáfíà tí ìyà ò ní máa jàwé èèyàn táwọn èèyàn ò ní máa rùn pa tí fòró ò ní dé báwọn èèyàn ó di ìgbà ẹbá tó mẹ̀tọ́ kálukú fún oníkálukú. Nígbà láti gbádùn ayé. A lè máa sin lọ́hùn ká máa wọra wa bí ẹni tó sin lọ́hùn ju ẹni bọ̀dì lọ. Ṣùgbọ́n àmẹ̀tọ́ ara wa fúnra wa. Ẹ mú ní mọ́sálásí. Kámo nínú mọ́sálásí. Àwọn èrò ẹ̀yìn tá ń kírun lẹ́yìn àwọn ìmáàmù àmẹ̀tọ́ àwọn ìmáàmù wa. Sáàmà àmà. Afallahu. Ìfẹ́ àmà òun ni ká máa bú lè máàmù pé lè máàmù àbá máàmù àrí láìlá. Bàbá ìmáàmù wá ká sírì. Ṣùgbọ́n kí ni ìmáàmù ń jẹ? Bóò nínú ilé ìmáàmù ṣe rí. Kí ló dé bẹ́lẹ̀ máàmù tí ń kírun fa tí ò gbọ́dọ̀ má wà lásùbà, kò gbọ́dọ̀ má wà láìlá, kò gbọ́dọ̀ má wà lásìrì, kò gbọ́dọ̀ má wà líkìní, magrib àti ṣáì. Afallahu an hadha zamani wa ahlihi. Kọ̀kan wá
nígbà àsìkò tí ìgbà tí ọba wá kírun fa nígbà lábẹnu gan wọ́n dìde àwọn tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ síyàn nígbà mọ̀ pé ẹ̀yin máa ṣe déédéé nínú ẹsẹ̀ jẹ́lẹ̀ mọ́mú ẹ̀mọ̀ pé mi ò lójú tí ẹnìkan ó nígbà lára àwọn abẹnu gan tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ sílẹ̀ mọ́mú. ẹ̀tọ́ yóò fún bẹ́ẹ̀ bá kú lè mọ́mú ló sí bẹ́ẹ̀ bá kú lè mọ́mú lọ́gbà sáyé bẹ́ẹ̀ bá fẹ́ jọ́sìn fọlọ́run lè mọ́mú òun ni ó ṣáájú sẹ́yìn àmẹ̀tọ́ wọn fún wa bí wọn bá ti mọ dọ́gbọ́n fún yín kí wọ́n kí n tí èsì ara ẹ̀sìn wọnú ẹ̀ fún yín ìka yín ò ní sẹ́jẹ̀. ó dìgbà bá bímọ tí wọ́n tó rún útúbà mọ́ tí ò sínú ẹ̀sìn tí wọ́n rún mọ́ fún yín nígbà lẹ́tọ̀ ó mọ̀ wípé ọyọ̀ ìtọ́jú ẹ̀yẹ fún lè máa mú nìkan tí wọ́n rún mọ́ pé àáké útúbà fún ọmọ ẹ bá sì bi lè máa mú lérè pa àyàwó ló gbé kò lè mú a ẹ bá bi lè máa mú pàdé ìsìnwó ló mú a kò lè sọ ṣùgbọ́n yìí lẹ sọ wọ́n dà bẹ́ẹ̀ torí pé ẹ tọ́jú wọn ẹ fún wọn lẹ́tọ̀ wọn mo mú lọ́dọ̀ lè máa mú nù. mo mú lọ́dọ̀ àwọn lè máa mú nù. bá a bá fẹ́ gbé mujtama salim àwùjọ tí ó lálàáfíà tí ó ṣe é rí tá a fẹ́ gbé kalẹ̀ ìtí ó jẹ́ gáyàtul uzma gbòǹgbòrí ọ̀ràn wa òní mura'atu al-huquq kẹ́lẹ́tọ̀ mẹ́tọ́ kájọ mẹ́tọ́ ara wa kájọ má fúnra wa. Islam pàtàkì ẹ̀ kódà bí ó pàtàkì ẹ̀ dé ó gbé wá ìmọ̀ ẹ̀tọ́ alukuraanu gbé wá nígbé wá èyí tó ga jù ní maratibi din ó gbé wá lágbòrán tó ga jù ní maratibi ad-din tá a bá ń to stages tẹ̀sìn wá ní pèpele tó ní ibi èyí ó ti bẹ̀rẹ̀ ibi tí ó parí sí tá a fi pé ọ̀dẹ́lẹ̀sìn pàtàkì èyí tó láti yẹn tó jẹ́ èyí tó ga jù alukuraanu gbé ìmẹ̀tọ́ fẹ́ lẹ́tọ̀ọ́ wọ́n fa òwúrọ̀ ìgbé wá fún wa. níbi tó pàtàkì mura'atu al-huquq ibi tó pàtàkì ẹ̀dẹ́. káma mẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àmọ́ mo wá rajà lọ́dún ẹ mo lẹ́tọ̀ọ́ lọ́dún ẹ. ìwọ náà tí ń rajà lọ́dún ẹ ọlẹ́tọ̀ọ́ lọ́dún mi. sáà màmá lónìí. ẹ̀tọ́ mi ni pé mo fẹ́ ra ìrẹsì tó dáa tí òjú ó sì sọ fún mi pé iye báyìí ni ẹ̀tọ́ mi ní kí n fọ́ ọ níye yẹn kó o sì fún mi nírẹsì tí òjú sentence lónìí àsìmọ́ àwọn irú gbogbo ẹ̀ pọ̀ ni ẹ dákẹ́ níbi tàwọn elépo pẹ̀tró àwọn náà burú jù nínú ẹni tí ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́. ẹ má bínú ẹ bàbá wa bóyá bàbá Olojodu nílé epo mà ẹ má bínú ẹ má bá ní mójútó náà ní gbogbo ẹ̀tọ́ bá ní. wọ́n ò fún wa lẹ́tọ̀ọ́ wa 1 litre ọmọ fẹ́ rà oní èlò 1000 680 olóòpé 670 mo sì ti mú lọ ẹ̀tọ́ rẹ nù àbí ẹ̀kọ́ ẹ̀tọ́ rẹ yẹn tó ní lọ́dọ̀ mi lórí mi èyí tèmi náà ní lórí ẹ̀ ni pé kọ́ da epo 1 litre níta àmà ní lítà kí n wọ́n kó ìṣe kíni pé ṣe làárà níṣẹ́ èmi tó wá burú wọ́n ti ṣe fún mi nínú ọ̀sẹ̀ tá a wà yìí mo fẹ́ da epo ní owó tí ò sí lásìkò tá à ń gira mo lọ tàfsírù ni epo tí ó gbé mi dé tàfsírù mo sì ń sọ fún ó sì ń fetí ẹ̀ gbọ́ mo da epo 5000 sí ìtagbára mi kánú tàfsírù mo lọ bá dá sí ọmọ pé mò ń wo mo sì ń wo ó sì tẹ 4000 lórí lítà tí ó tún ṣe kíni tí ó tún pé ó tún dín 1000 sẹ́yìn. afallahu an hadha zamani wa ahlihi. afallahu an hadha zamani wa ahlihi.
lásàmánà èyí táwa gan fi ṣera wa ọ̀pọ̀ jù èyí tíjọba fi ń ṣe wa lọ táwa gangan fi ń ṣe ara wa ọ̀pọ̀ jù èyí tíjọba ti fi ń ṣe wa lọ níjọ abámọ̀ yìí níjọ náà lálàáfíà. Àlùkùránì gbé kámẹ́tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún ó gbé wá nígbè wa mọ́rítàbà tó ga jù ní màrọ́tìbìtì pèpele mẹ́ta ni wọ́n gbé sílé alìsìlámù alììmán alìẹ̀sán pèpele mélòó bismillah dọ́kítọ̀. Zamanu ukuki. Zamanu ukuki. La zamana ukuki. Ama baba aliwa haju. Afallahu anna hadha zaman wa alihi. Zamanu ukuki. Zamani tango yìí, zamani ẹlẹ́tọ̀ mẹ́tọ́mani. Zamani. Kálukú ń tẹ́ ẹ̀tọ́. Kálukú ń tẹ́ ẹ̀tọ́ ara wọn. Kálukú ń tẹ́ mọ́lẹ̀ ni. Olóyè lo wá sí ẹlẹ́tọ̀ mẹ́tọ́ àbí. Allahu an hadha zamani wa alihi. Allahu an hadha zamani wa alihi. Zamanu ukuki. Zamanu ukuki. La zamana ukuki. Àwọn èèyàn máa fún ẹni ọlẹ́tọ̀ wọn fún wọn lẹ́tọ̀ wọn mọ́. Ìsìláàmù dẹ̀ pàtàkì ẹ̀ wọ́n ní gáyẹ̀tul uzma gbọ́ngbọ́n tó ga jù libinayi mujtama'in salim. Tá a bá fẹ́ láwùjọ tí ó da àmẹ̀tọ́ kálukú wá fún ni. Kálukú àmẹ̀tọ́ ẹ̀ olórí àmẹ̀tọ́ tiẹ̀ èrò ẹ̀yìn àmẹ̀tọ́ ẹ̀ ẹ̀tọ́ tiẹ̀ ọkọ àmẹ̀tọ́ ìyàwó ṣùgbọ́n náà wò ta ni wípé ọ̀rọ̀ wa ti dàbí oníkìnnì náà kan èyí dáko oníkìnnì náà ọ̀hún tó ní òkèlè ń wò wọ́n lẹ́rù ẹ̀ wọ́ oníkìnnì náà kan ẹ má dáko ẹ o wọ́n wá sọ fún pẹ́rù ẹ ṣe kíni ọwọ́ olókè ni wọ́n wò wọ́n owó bó àti ìsàlẹ̀ lẹ́rù ti wọ́ níjọ́ tá àti mẹ̀tọ́ ọlọ́run fọ́lọ́run níjọ́ náà lẹ́rù wá ti wọ́ ẹ̀fẹ̀. ẹ̀yẹ tí mo ń sọ̀rọ̀ ẹ̀yẹ wa níwo ni. Zamanu ukuki la zamana hukuki. Zamanu ukuki la zamana hukuki. Zamanu ukuki la zamana hukuki. Ọlọ́run gbé ká mọ ẹ̀tọ́ kálukú wá fún bàbá tí ọkọ mẹ̀tọ́ ọlọ́run. Ó gbé lérí dáadáa ṣíṣe tó jẹ́ mọ́rítàbà tó ga jù ní màrọ́tìbìtì. Ọlọ́run gbé lérí ihsan. Ọlọ́run ní wà áwòfúnlé káìlà wà áwòfúnlé káìlà ìdá kẹ́ntùm. Tẹ́ ẹ bá ń wọ nǹkan fáwọn èèyàn wọ́sùnù bílíkì stores. Ẹ̀wọ̀n dọ́gbadọ́gba ẹ fáwọn èèyàn ní kíni lẹ́tọ̀ wọn alimustakim. Ọlọ́run ní dhalika khairun wa ahsanu ta'wila. Ahsanu ta'wila. Olófin dájú ní gbogbo tó ọba fẹ́ máa tú. Lọ́rọ̀ ìmẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún olófin dájú. Torá ìmẹ̀tọ́ ẹlẹ́tọ̀ àbòsí ni. Àbòsí sì ré òkùnrin tọ́ba dijọ́ àlìkíyàmà. Òkùnrin tọ́ba dijọ́ àlìkíyàmà. Ọlọ́run sàlẹ̀ ìsànù wa. Àwọn tó jẹ mẹ́tọ̀ pọ̀ láwọn jàwá níbo òkú tá a lè máa mẹ́nu bá. Ṣùgbọ́n èyí tá a rán mi níwọ̀n bàbá yìí bá ṣe gbà mí mọ́. Ẹ̀tọ́ àwọn tó jó lórí wa. Àtẹ̀tọ́ táwa tí ń darí náà ní lórí àwọn olórí wa. Tí a náà ló ń ṣe, tí a ní ṣe. Tọ́lá ń lọ wò àlùbáríkà rí ọ̀pọ̀. Bọ́sẹ̀ ní ìta wí náà ni
abagbọ́ta àbìdìdè tí èèyàn bá mọ wáàsí gbọ́ wáàsí ti parí rẹ̀ ká má wùjú wípé èmi àtẹ̀yìn ọ̀mẹ̀tọ́ ọlọ́run fún ká sì máa lọlé ká lọ máa ronú sí níbo ni mo ti ń jàpá ọlọ́run. èyí ni wáàsí dẹsẹ́mbà bá wí rẹ́rẹ́rẹ́ tọ́wọ́ ájò dànù nǹkan wọ́n bá ṣe yọkan la bá gbọ́ yé ó ti tó wa ẹ jẹ́ rọra wí díẹ̀díẹ̀ kásìkò tó lé mi bá. Àwọn tí wọ́n ń darí àwọn tí wọ́n ń darí wa wọ́n lẹ́tọ̀ọ́ lórí wa. Nínú àwọn aláṣẹ ni bàbá Olojodu wà. Wọ́n lẹ́tọ̀ọ́ lórí àwa táyé àjọmọ̀ ìjọba wọn. Kódà ẹni tí ọ̀jọ̀mọ̀ ìjọba wọn ní àpáwọ̀ òsọmọ Òjòdú wọ́n lẹ́tọ̀ọ́ lórí wa òun làpọ́nlé tá a gbọ́dọ̀ ṣe fún wọn. Tọ́lá ni tí ọba fẹ́ kí wọ́n tàbùkù bàbá wọn kò gbọ́dọ̀ rí bàbá ń bàbá kó ṣe kí ni. Kó tàbùkù ẹ̀. Àwa náà ní bàbá ńlé. Náà sì fẹ́ kí àbùkù ó. Ẹni Ọlọ́run bá ti gbé sáàyè tí bàbá wà yìí ó ti dẹni àpọ́nlé. Ó ti dẹni ọ̀wọ̀. Àkọ́kọ́ nínú ẹ̀tọ́ tí wọ́n ní lórí wa onísàmọ́ wọ́tà fún màrúfù ni o. Àsámọ̀ wọ́tà aláṣẹ ni wọ́n. Gbogbo ẹni Ọlọ́run bá ti gbé sípò àṣẹ. Gbogbo ẹni Ọlọ́run bá ti gbé sípò àṣẹ. Ó gbọ́dọ̀ wà lábẹ́ kó pàṣẹ kó yí àṣẹ padà. Ẹ̀sìn wa nù. Ó sọ́dọ̀ ọ̀ràn yẹn lé a lórí báláṣẹ bá ti pàṣẹ ká sì máa ṣe kí ni? Àwọn òṣè. Bí ní màrúfù wa ni nígbà náà ọba ti pa lọ́nà òjòrò. Tí ọba ti pa lọ́nà tọ́lọ́wọ́ ṣe kí ni? Tọ́lọ́wọ́ ọ̀fẹ́. Ọláyà tá a fi wọlé. Ọlọ́run mo kọ́ bẹ̀yìn tẹ́lẹ̀ gbàgbọ́ tẹ́lẹ̀ ń sìn mí àwọn náà láti jókòó yìí. Wọ́n gbọ́ ọlọ́ni àti ọ̀la àkọ́kọ́ nìyẹn ọlọ́ọ̀lẹ́mi ọlọ́ọ̀ni ẹ máa tẹ̀lé. Àṣẹ mi ní ká ẹ máa tẹ̀lé. Ẹnì kejì tó tún láṣẹ lórí yìí tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé àti Rasula. Gbogbo àwọn òjíṣẹ́ tí mo rán sí ẹ tẹ̀lé àṣẹ wọn. Wa ulil amri minkum. Ẹnì kẹta ẹ wọ ọlọ́ni àti ìwòlá wá àti Rasula. Ọlọ́wọ́ sọ pé wá àti ulil amri minkum. Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ọlọ́run wà ulul amri. Àṣẹ ulul amri ọ̀dá lásẹ̀ kan tí wọ́n mú wá. Àṣẹ tí wọ́n máa tún fún àlá àṣẹ Rasulullah. Ọlọ́run ọ̀sẹ̀sẹ̀ fi máa kọ́. Lóbi pé tí wọ́n wá tààràtààrà tó ẹsẹ̀ fífi ìdíkù. Ọmọ àràfilé lé. Torí wọn ò ní kíni. Wọ́n lásẹ̀ mí ìdú tọ́lọ́wọ̀n àti ti kíni lọ. Bàbá wọn Olojodu ọ̀ lásẹ̀ mí ìdú ti tọ́lọ́wọ̀n àti kíni àti táwọn òjíṣẹ́ lọ. Lọ́wọ́ táwọn aláṣẹ náà bá ti pa yín láṣẹ ẹ máa ṣe kíni. Ẹ máa tẹ̀lé àṣẹ. Tí gbogbo yín bá wá ń jiyàn lórí gangan àtàláṣẹ àtẹ̀yìn tí wọ́n pàṣẹ lé lórí farudu. Ọ̀dọ̀ Ọlọ́run àtòjíṣẹ́ ni ẹ dá padà sí. Àkọ́kọ́ nìyẹn. Rasulu Karim. Ànábì wa ní asamu wa ta'a. Ìgbọ́ ìgbà ìtẹ̀lé àṣẹ hakun ala al-mar'i muslim. Hakun ala al-mar'i muslim. Ìwọ ni lórí ẹni Ọlọ́run bá ṣe ní Mùsùlùmí. Bí gbogbo èèyàn bá ń kọ àṣẹ aláṣẹ, a gbọ́dọ̀ bá Mùsùlùmí díẹ̀. Ìwọ ni. Fima ahabba aw kara. Ọkọ̀ nǹkan tí Ọlọ́run tàbí kò ṣe kí ni? Ọtí Ọlọ́run báláṣẹ bá ti pa ọ tẹ̀lé. Má làmù yu'mar bi ma'siyatin. Tó bá ti jẹ́ pàṣẹ tí aláṣẹ ń pọ̀ kò tí ọ lọ síbi pé kò ọ̀sẹ̀ lọ́hùn. Kò pé kò ọ̀sẹ̀ ọlọ́hùn. Fàyídà amara bi ma'siyatin. Tálàṣẹ bá ti wá ń pàṣẹ tó fi sí ọlọ́hùn. Tó lé ọgbọ́n ti kalẹ̀ bóyá ọmọ mutí. Ọwọ́ adébẹ̀
ọ́ ní àfa àìsúnmọ́ wa lọ́ba ní ewu la ń ṣe kí n súnmọ́ yín ó ní kí ní tà ń ṣe yín náà ni ẹ̀ná ẹ̀ wá sí mbẹ́ ọba ní sẹ́wọ́n mọ̀ pé àwọn èèyàn mú ọba ní ọkọ̀ àṣẹ mi ni ọmọ yẹn ń padà ní. ó yìí mi lóhùn padà ní ọ̀yá wọn bọ̀ náà wàá gba kọ́ọ̀bù kan mú ọ gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ mbẹ́ o. lọ́gbà ni ọgbọ́dọ̀ yẹn ń padà ní. tòró ń pè ọ lọ síbi màsíyà ó pè ọ lọ síbi ìdẹ́ṣẹ̀ sí kíni sọ̀rọ̀ gbogbo àṣẹ tálàṣẹ bá ń pè yàn lọ tí ó fi dẹ́ṣẹ̀ sọ́lọ̀ fàlà sámá wàlà pa kò sí tẹ̀lé mọ́ kò sí tẹ̀lé mọ́ ìtẹ̀lálàṣẹ ó ṣe pàtàkì aṣíwájú wa Umar ọlọ́pàá nìkẹ́ ọjọ́ yémi àtẹ̀yìntà jẹ́ mùsùlùmí onílá ìsìláàmà ilà bìjàmà kò sí ti ń jẹ́ islam ju ẹni tá a bá bá láwùjọ islam lọ bẹ́ẹ̀ yẹn bá ti ta sí àgẹ̀rẹ̀ kó o ní tọ́lọ́hún tó fi gbé àwùjọ islam kalẹ̀ tí í ṣe kìtàbù àti sunna ànábì ó ti islam ò sí lára kí ni onítàn mọ́ la ìsìláàmà ilà bìjàmà wàlá jàmà ilà bí ìmàrà. Kò sì sí tí ń jẹ́ àkójọpọ̀ mùsùlùmí láì jẹ́ pé wọ́n ládarí. wọ́n gbọ́dọ̀ lé adarí. Àárà darí fún wa. Wala ìmàrà ilà bìtọ́à. Wala ìmàrà ilà bìtọ́à. Bàbá tí wọ́n rà darí, ìtọ́kù tá a bá ti fi yàn sá darí. Pé wọ́n ní kó máa darí wa. Ajẹ́ pé tọ́ba ti ń wí nǹkan, a máa ṣe kíni? A máa ṣe. Tẹ́ ẹ bá ti lẹ́ẹ̀ní tẹ̀lé, ẹ má kúkú fi ṣe kíni? Táwọn bàbá fi mọ̀ pé àkúkú ìjòyè. Ọ̀sán ju mo joyè ẹnu ní ọ̀ká kíni? Ọ̀ká nù. Kéèyàn okú má joyè. Ọ̀sán ju kéèyàn ó joyè kẹ́nu rẹ̀ ọmọ ká kíni lọ. Wàlá ìmárata ilá bìtà. Bàbá ti gbé èèyàn ládé pé ó ti dọ́ba. A jẹ́ pé yóò sọ àsọsẹ́ yóò máa sọ kí ni àsọsẹ́ tá a bá ti fi ìyàn ṣe olórí a jẹ́ pé yóò pàṣẹ tá a ṣe kí ni nígbà tí ọba ti pàṣẹ ká ṣe lọ. Èkejì nínú tó jẹ́ ẹ̀tọ́ àwọn aláṣẹ lórí wa tẹ̀bùjì wàhífù màkànátì wa ikramuhum. Àwọn aláṣẹ iṣẹ́ ní àbùkù àwùjọ wa láti ní. Eléyìí ẹgbẹ́ kọ́ bá wa ọ̀dọ̀ wa ń bì ní wọ́n ti mọ́ lórí wọ́n lè yọrí ẹ̀bí orí ọ̀bọ wọ́n lè so bọ́ọ̀lù mọ́ndì kọ̀sára táyì fún àwọn olórí tiwa táyì fi ń dá àwa ń retí kí nǹkan dá ẹ̀tọ́ tiwa náà á ṣe. Ọ gbọ́dọ̀ sọ wípé nítorí pé nìkan ṣàìdá ìwọ náà máa ṣe kíni. Tó o bá ti ń ṣàìdá padà istawaitum ẹ ti dọ́gba nínú àìdá. Law jahadna juhudahum lastawayna. Awa bil haqqi fi dalali istiwa. Tí èèyàn bá ní tí àwọn èèyàn ṣe tí ọ̀dà òun làwa náà máa fa ìdá lẹ́ẹ̀fì máa sá padà. Ẹjọ́ rí bákan náà òdodo àtirọ́ wọn ò sì dọ́gba. Ìkẹlẹ̀ yẹn máa dìmú tó dodo lọ́wọ́ bá dìmú bí lọ́lọ́ bá sì fẹ́ dìmú. Má fi aburú san kíni. A gbọ́dọ̀ pé torí pé lórí bọ́yọ̀ òkú bákan káwa máa yẹ̀yẹ́ wọn ká máa ṣépè fún wa yẹn padà sọ wájú. A kú olórí torí lọ́dọ̀ wa òun ni ká máa ṣàpọ́nlé wọn. Aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad wọ́n náà ní ìjìláàlì láì wa ìkìráàmì ìjìláàlì láà tí èèyàn bá lọ́lọ́run tóbi lọ́dọ̀ ọ̀hún tó ọlọ́run tóbi lọ́dọ̀ ẹ̀ nínú táàfìmà Ànábì nínú táàfìmà pọ̀ ọlọ́run tóbi ní ìkìráàmì the shape ọmọ sàpọ́nlé àgbà ní àwọn tó jágbà tó àti rámì àgbà lára wọn ọ̀gbọ́dọ̀ máa fi ń wọlé wọ́n ìṣẹ́ ní ìwọlé òun láfi máa mọ̀ pé ọpọlọ ni torí gbogbo èèyàn kì í dàgbà
gbogbo àgbà tó ń wò gbogbo àwọn àgbà tó ń wò yìí àánú Ọlọ́run ni wọ́n rí gbà. àwọn míì ń bẹ tí wọ́n jọ bí wọn papọ̀ tí wọ́n sì láyé mọ́. bàbá wọn rí yàn tánú Ọlọ́run tó ń kù lára ẹ̀ tọ́lọ́run dà lágbà máa pọ́lọ̀ lé lára ẹ̀. ọba tó ṣe láàánú tí èdè alágbàdé bí ó dàgbàdé ọmọ ṣèkínní ọmọ ṣàpọ́nlé ẹ̀ fún náà. ó kù ẹjú kan ọmọ pọ́nlé lára ẹ̀ ẹ̀tọ́ tí wọ́n ní lọ́dọ̀ wa nù. bákan náà wà hamilil Qur'an. gbogbo ẹni Ọlọ́run bá kẹ́ tó ṣe láàánú tó fà Al-Qur'an sí la. tó o bá bí lọ́mọ ó ti kú òlẹ́ni tó máa pè bó ṣe wọ̀ ọ́ Ọlọ́run ti fún ọ ó ti fàmì dáadáa sílé rẹ̀ nù. tó o bá ti lọ́mọ tó máa Al-Qur'an máa bá fàáfàá kù bọ́ọ̀ bá tiẹ̀ lé fi kankan bá a fi kún. èmi mo bí dókítà náà nígbà tí ń da akọ dókítà lẹ́ẹ̀kan ẹ̀gbọ́n mo ṣe bẹ̀rẹ̀ tí mo fi tì síwájú. pé mi mo bí sàádàtú dókítà Sheikh èyí tí ń bẹ lára tí èèyàn bá ti bímọ tálùkùránù ń bẹ lára ẹ̀ ó ti dẹni àpọ́nlé. ìmáàmù mi lòun èmi mo ṣe. ọgbọ́dọ̀ máa ṣàpọ́nlé ẹni Ọlọ́run bá ti fàlùkùránù sí kódà kọjọ ọmọ gbínísì olófin wàánù ṣe sí ti ibi abá wà bọ́mọ ọba kálùkùránù àwọn èègbà kí wọ́n náà rókè torí tí ń bẹ lára rẹ̀ ó tóbi jùlọ àwọn wà á jókòó ọmọ tí ó ké kùránù òun ọ̀nà rò ẹlòmíì ò sì lè dá fátíàkà kọ́ yanjú àdíìsì yìí làwọn máa ń lò. min ijlalillah tó o bá ti pálù kùránù lé Ọlọ́run ló ń ṣe kíni Ọlọ́run ló ń pa ni. nígbà ọmọ mi tọ́fẹ́ wá kẹ́ ní ìsìn mo ní wọ́n bá ń yàgá fún àbí ẹ̀kọ́ ẹ̀sìn wà nù fàtú kulla dhi haqqin haqqahu. nígbà bá lè ṣe léwu la yóò rújú tí kálukú fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ táwọn fún ní kíni fún lẹ́tọ̀ọ́ ẹ̀ ọmọ mi kan náà mi lọ́rùn nísìn èmi mo bí. Ọlọ́run ti sọ gbogbo wọn dá lálùbáríkà máa lọ oríire wa ni àlùbáríkà gbogbo yín máa lọ wájú láti tóbi Ọlọ́run. ẹni Ọlọ́run bá ti ní kálùkùránù ọ wà fún ó ti dẹni àpọ́nlé. ṣùgbọ́n wá gbọ́ ọgbà tó bá wa máa pààyàn lé gẹ́rù gáálí fìhì wọ́n jẹ́ ọjà pọ́nlé àṣejù ò ní kàkọ́yọ́ ń bẹ̀ o kọ́ wà níwọ̀n tún wọ́n sí. ọlọ́run sálẹ̀ sànù wa ẹjẹ́ tó tẹ̀síwájú jẹ́ nasiha lahum nínú ẹ̀tọ́ tí wọ́n ní lọ́dọ̀ wa onírú ìta wa sí fún bàbá wa yìí nílé wọn. wọ́n gbọ́dọ̀ pa àwọn ga àwọn gàǹgà àwọn góńgó kí wọ́n má lè gbọ́ ìpenisákìyèsí lọ́dọ̀ àwa tí ń darí. àwa alẹ́tọ̀ ká máa sọ fún àwọn aláṣẹ wa pé nǹkan báyìí nígbà àwa náà bá ti fi àwọn àpọ́nlé tá a bá ti fi gbé kalẹ̀ àwọn náà ó ṣe kí ni wọ́n gbà lọ́wọ́ wa pé bàbá wa mo sọ̀rọ̀ pé ká ṣe nǹkan báyìí o yóò lè jẹ́ nǹkan yóò kọ́ lọ bó ṣe yẹ inú tí wọn náà dùn tọ́lá àwọn máa ń mọ̀ pé àwọn ò lè rí gbogbo nǹkan tán ọmọ ìjọba ìrìnà fi ń jáde ta ẹ̀mí lónìí bàbá Olojodu ẹ̀ jáde ẹ̀yin olóyè tẹ́ ń jáde tàrí ẹ̀yin lẹ́wà pẹ̀lú aráàlú ẹ̀yin lẹ́mọ̀ tàràlú ń fẹ́ ẹ̀yin lẹ́mọ̀ gbọ́n tàràlú ṣe kí ni wà létí ọba nílé etí ọba lóko ẹ̀yin náà ni ẹ̀sìn wà nù ẹ̀mí àní ẹ̀tọ́ ká bá aláṣẹ náà sọ̀rọ̀ kápẹ́ sákèsí tọ́rẹ́sì wa àdínú ànàṣẹ́hà kò mọ́ ní mútàdá àti kábàrù síbà àti mùsùlùmù ni kò pé àdínú nàṣíhàtùn ó ní àdínú ànàṣẹ́hà gẹ́sẹ̀ bóyá tó ẹ̀sẹ̀ máa wá tó máa pé pé kábàrù yàtàmìlù sídìkà wà lákàdù òun kẹlẹ́ yìí ẹ̀sìn gángan ní nàṣíhà òun gángan nàṣíhà tí ọba ti sí nàṣíhà mọ́ kò sí kíni mọ́ ọ̀sẹ̀sìn mọ́ kò sásìkò ẹ̀kárí àyí jáde sáwọn aláṣẹ àyí ló fi ẹ̀sìn ní àyí jáde
sáwọn aláṣẹ akólórí ló kú olórí kíní olórí wọn kíní kan rárá nàṣẹ àlàmánsì kíní àlàmánsì àbàwọn sọ̀rọ̀ àjọjókòó ẹ̀karùn-ún torí àsìkò àdùá àbúláhùn báyìí bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ̀tọ́ tí a ní lórí wa ni ká máa ṣàdúrà fún tí wọn náà bá ṣàdúrà rẹ tán ọ ṣàdúrà wàá pàtó ẹ pé lu òjòdú lọ wà ọ ṣàdúrà olójòdú mà pé àwọn olójòdú ọlọ́mọba máa bá ní tọ́ gbèsè wọn torí tí gbèsè wọn bá ń dà wọn náà gbádùn yìí tí a bá ti bá débi pé bàbá wù ó gbé dá bàbá wù ọ má gbé dá bí ọba gbé dá yọkàn bíjọba bá lè dá kọ́dà bí ọba dá gbẹlọ́kàn mi pẹ̀lú ìjọba ọ̀hún fa ìyà sórí ara ẹ ẹ̀tọ́ tí wọ́n ní lọ́dọ̀ wa oníkà máa ṣàdúrà fún wa pàápàá ìjọba tá a ní nísìnyí ẹja máa ṣàdúrà fún wa ni wọ́n bùkátà ṣàdúrà ọlọ́mọṣálá ìṣàánú wa. Aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad ó ní khiyaru a'immatikum ẹni ẹ̀sánú àwọn aṣáájú yín àwọn aláṣẹ yín alladhina tuhibbunahum wa yuhibbunakum ó làwọn aláṣẹ tẹ́ ẹ fẹ́ràn táwọn náà fẹ́ràn yín bọ́ ọ bá sọ wípé ọ̀ fẹ́ràn wọn ẹbẹ́ yìí náà lẹ́fọ́ ara yín yí lẹ́ni tẹ́ fẹ́ sínú ẹlòmíì 5,000 ní ẹ fi ra ìpinnu ẹ̀ ìpínlẹ ẹlòmíì 5,000 ní ìrà ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ dìbò fún tí ìdárọ̀ ọjọ́ bò bí wọ́n ṣe kówó dé báyìí tẹ́ fún 5,000. oyin nínú ẹ̀dá tó lẹ́ẹ̀sì láyé àwa Yorùbá ìjẹ̀kan nínú ẹ̀dá tó lẹ́ẹ̀sì tí mo rí láyé Yorùbá jẹ́ kan tí wọ́n bá fi 5,000 ara ìpinnu èèyàn ikú ẹ̀ nípinnu Yorùbá ò nípinnu tí bá ń sọ pé ẹkú ilé o wọ́n ní kéèyàn lọ wò ta bóyá Yorùbá ti lọ tí máa ń kí i pé ẹkú ilé sáàmà gbàgà tí ó fi jókòó sáà kọ́ lọ wò ta náà pé ń bo lóde bí Yorùbá ṣe rí nu ọlọ́mọṣálá ìṣàánú wa ká máa ṣàdúrà fún wa ànábì láwọn tí wọ́n jẹ́ ní ẹ̀sà nínú àwọn aláṣẹ yín òun làwọn tẹ́ ẹ fẹ́ràn táwọn náà ṣe kí ni tí wọ́n fẹ́ràn yín yusalluna alaykum wa tusalluna alayhim táwọn náà ṣàdúrà fún yín tẹ́yìn náà ṣàdúrà fún wọn padà wa shiraru a'immatikum ẹni burú ní àwọn aláṣẹ wa alladhina tubghidunahum wa yubghidunakum àwọn tí inú yín èdùn sí wọn tá inú tiwọn náà èdùn sí wa tal'anuhum wa yal'anunakum tẹ́ ń ṣépele táwọn náà máa ń ṣépele yín. ẹ̀kẹfà kájọ máa lájọṣepọ̀ ta'awun. ẹ̀keje ká máa ṣe sùúrù. alama yaka minhum jawr wọ́n gbójú oró wa àwọn aláṣẹ wọ́n ṣe màlẹ́kà o wọ́n sì nǹkan tó kù díẹ̀. bàbá wọn Olojodu lè ṣe nǹkan gbà míì tí ó ṣe kíni tí ó kù díẹ̀ wọ́n ṣe màlẹ́kà èèyàn bí wà làwọn náà Ọlọ́run kan dá wọn lọ́lá ló fi hàn sáyé. báwọn náà ṣe lè ṣàṣìṣe àwọn náà lè ṣe mistake. kò wá túmọ̀ ká sọ wípé ìyá ẹ̀ bá wí nígbà tẹ́ fẹ́ yàn ń sọ fún yín ẹsẹ̀ ní orí á ṣe sùúrù ni àwọn àmọ́ ọbẹ̀ lọ́run ìdáyà fún ìtọ́sọ́nà Ọlọ́run bá a ti ṣe fálásẹ̀ nù àyè máa ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ aláṣẹ ní kíni níṣu. ṣáàjẹ̀ sọ ti àwọn bàbá wa náà lórí wa díẹ̀ bó ṣe méjì ọjọ́ ti lọ àlọ́ wò ó bàbá gbogbo ẹ̀yin aláṣẹ ẹ̀tọ́ táwa náà ní lórí yín irú èyí tẹ́ ń ṣe yìí ìtọ́lọ́run fẹ́ ìdájọ́ Ọlọ́run bọ́lọ́run ṣe fi àṣàyé ọrùn yín lọ́wọ́ lórí wa o ẹ gbọ́dọ̀ máa mọ̀ bóun la ti ń báyé wa lọ bí nǹkan kan bá fẹ́ dàrú láàrin wa ọrùn yín lọ́wọ́ àró bá ń pe lágbájá tí mò ń gbọ́ pé kankan ṣẹlẹ̀ o bá ń pe lámarin wa ẹ̀yin náà wá ẹja jókòó ká bá wọn yanjú ẹ̀ iṣẹ́ yín nù bàbá ẹ̀tọ́ táwa náà ní lọ́dọ̀ yín nù
ẹ gbọ́dọ̀ wò wá ràn kí nǹkan máa dàrú ọlọ́run máa fún un sí. ẹ̀kejì ẹ máa dáàbò gbogbo aláṣẹ gbọ́dọ̀ dáàbò bo gbogbo tí bá ń bẹ níkànnì ẹ̀ kò gbọ́dọ̀ yá musuà tí wọ́n máa ná nǹkan àwọn èèyàn nínàkúnà owó ìjọba wọ́n máa lò ńlòkulò àwọn ilé ìwé ìsálàṣẹ gidi ẹ gbọ́dọ̀ dáàbò bo gbogbo ó fi do ẹyin ló kéré jù tọ́jẹ́ nǹkan ìjọba Umar ọ̀sáyé ni òun làpéjúwe tó yẹ kí gbogbo aláṣẹ ọlọ́kọ́ ìtẹ̀ kí wọ́n fi sáyé bí Umar bá ń lo àtùpà nínú mọ́sáàsì àtùpà àwọn mùsùlùmí tí wọ́n fowó àwọn mùsùlùmí dá epo sí ẹ̀yin lè mọ́mọ́ ẹ máa gbọ́ tí bá ń lò ó lọ tí fi ń ṣe nǹkan àwọn mùsùlùmí tó bá wá parí ẹ̀ tó fẹ́ ṣe tarẹ̀ Umar wọ́n pàtùpà àwọn mùsùlùmí yóò wà pé kọ́mọ wọn lọ gbé àtùpà tòun wá nínú ilé. Kọ́ńkà sàhábàtì. Gbogbo nǹkan Fi zùdí wá fi wọ́rọ̀ gbogbo àwọn ìṣèkọ́dọ̀ dáàbò bò. àlẹ́kọ̀ ọmọ náà máa lè mọ̀ láti àṣìbá òun. Umar ẹ̀túngbọ́ kan sí ọjáde inú ilé ọwọ́ káàkiri ní igbó kiri. Ó ń fọ̀rọ̀ wọ́n wá bí Umar léèrè pé kí ló ń wá àwọ̀ olórí odidi ọba aláṣẹ kí ló ń wá nú igbó tó lè rán wá ó ní tí mò ń wá tí n bá rí tọ́ba di ijọ́ àlìkíámà ẹ̀yin kọ́ lọ́hùn òbí èmi ní òbí léèrè wọ́n ní kí ni nǹkan ọ̀hún ó ní nínú ẹran àwọn mùsùlùmí tí wọ́n kó sábẹ́ ẹ̀hún òun wá kan tí ń bẹ̀ wọ́n rí. Kọ́ńkà sàhábàtì. Àwọn wo lọ́wọ́ wa. Fi zúdì wá fi wọ́rọ̀ ṣé màmá. Fi zúdì wá fi wọ́rọ̀. Umar wa máa kiri tí wọ́n máa kiri lóru láti mọ àfẹ́sì àwọn tí ń darí. Ọlọ́njọ́ kan ńlọgbọ́tọ̀ ọmọ kan sunkún àyè òsì ni à ń lọ wò. Tọ́mọ yẹn ń sunkún ọ̀sán sunkún Umar wa kànlẹ̀kùn sí yẹ alásẹ̀nu ọmọ kiri ọwọ́ kànlẹ̀kùn salamu aleykum ìyá dáhùn ẹ̀dọ́ ọmọ yẹn lóhùn kí ní sunkún sí àwọn ní òun lòún fà á ó ní kí ló dé ó nítorí pé kèé pé ọmọ ọdún bóyá mẹ́ta òun sì fẹ́ gba ọmú lẹ́nu ẹ̀ látara wípé ọmọ tó bá pé ọmọ ọdún mẹ́ta òun ló ní owó nínú àpò owó ìjọba Umar tí wọ́n ti já lẹ́nu ọmú òsì sì ń ta òun ọ̀lágbára àti bọ́mọ yìí tó wọn ọ̀bá wá já lẹ́nu ọmú kọ́ máa jẹ nǹkan gbòǹ bá mu lọ wájú Umar wọn àfún lówó kò sì mọ̀ pé Umar ní lòun bá sọ̀rọ̀ ó ní ni mo fi ń já ọmú ní kíni lẹ́nu ẹ̀ Umar ló ti gbọ́ bó ṣe lọ ń dojọ́ kejì ó pe gbogbo àwọn ìjòyè àwọn ẹ̀mí ó ní látòní lọ ẹ gbọ́dọ̀ fọdún sí ìfún ọmọ lówó mọ́ gbogbo ọmọ tí wọ́n bá ti bí kí wọ́n máa lówó nínú àpò ọmọ. Kọ́ńkà sàhábàtì fi zúdì wá fi wọ́rọ̀. Ọlọ́run sáré. Àlẹ́kọ̀ ọmọ máa làwọn ọ̀gbìn náà sí àmúfàlù. Ó ti dá a bá àwọn ẹni tá a sọ lọ́wọ́ lọ́wọ́ fàlùbáríkà sí. Lẹ́ẹ̀kan sí abẹ́lẹ́ wọn fọlùfọ́ àwọn àgbà àwọn ní ẹni gbogbo èyí tá à ń sọ yìí àwọn ọ̀dákẹ́wò kankan mà lẹ́yìn wọn àdán kankan jẹ́ lẹ́yìn wọn alfa àgbà sama'atu Sheikh al-Walid Abdul Baqi Muhammad ọlọ́mọba ní kẹ́ wọn ọlọ́mọba ní sàárè wọn lókun oore wọn tí ọ̀tán ọlọ́mọdé ọ̀tán láéláé orípa wọn tí ọ̀tán ọlọ́mọdé ọ̀tán láéláé ọba wo Olojodu gbogbo ìgbàlẹ̀ máa ń fi léèdùn àwa mùsùlùmí nú gbogbo ọ̀nà tí máa ń gbà dùn ẹ̀dánú yọba ni máa dùn yín nú. àkókò ìkí ọ̀kan nínú àwọn ìjòyè yín adárò wọn tí ọlọ́run kádàrá àjọ máa wà ní bíbáyìí ni Alhaji wa Sulaiman Ọlátẹ́jú Akérògùn of Ojodu láǹdí àbí ọlọ́run bá ní gbàgbọ́ wọn ọlọ́run bá ní gbàgbọ́ wọn gbogbo tí wọ́n filẹ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àmì gígùn àlàáfíà ara ọlọ́run bá ní fi jíǹkì bàbá Olójòdú jíǹkì gbogbo wa lápapọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala Fúkìtà ìbú wá ìbàmí ní wálé rọ̀kìlà bàlá tábà bọ̀ ìkú ìyàrí fínà
أرشدتنا لمقامات العلوم كذا حقا فأنت رشيد صاحب الهمم